nínú ayé ìjọba méjì ló wà, ìjọba Nàìjíríà, ìjọba Amẹ́ríkà. Wà á rí pé ìjọba méjì tó wà nínú ayé wọ́n wà pẹ̀lú ìjọba òkùnkùn. Torí nígbà mìíràn tẹ́ bá wò pàápàá orílẹ̀-èdè kó tó lè jẹ nǹkan kan lórílẹ̀-èdè wà á sáré o, wà á compromise o kó tó lè dìbò ọ̀fẹ́ dé. Kí ló fà á? Nítorí pé ìjọba ayé àti ìjọba èṣù wọn jọ ń ṣe papọ̀ ni. Ṣé ẹ mọ̀ pé nínú ìjọba ayé àwọn olówó wọn ìfẹ́ kú o, ṣùgbọ́n t'Ọlọ́run fi ju àwọn tó ń pàṣẹ nínú ayé lọ ni pé ikú máa mú wọn lọ nígbà tí ọjọ́ bá ti pé. Níbo ni ìjọba ayé ti mú ọ mọ́lẹ̀? Níbo náà ti ń lo agbára lórí rẹ̀? Níbo ni ọ̀tá? Níbo náà di ọmọ? Níbo ni èṣù? Níbo náà ti lọ́wọ́ sọ̀rọ̀ ayé ẹ̀? Níbo làwọn ẹ̀ka, àwọn ẹlẹ́yẹ níbo ti lọ́wọ́ sọ̀rọ̀ ayé ẹ̀? Àwọn àjẹ́ àtúnṣe mèrè níbo náà ti ń báyè rẹ̀ jà? So a wá pe ìjọba Ọlọ́run níbi Ọlọ́run ń gbé, níbi tó ti ń ṣèjọba pé kó wá dá sọ̀rọ̀ wa, kó wá fi àánú, kó wá fi gbà wá lọ́wọ́ ogun amúnisìn. A bá rí ẹnikẹ́ni tó ń ṣàìsàn, ẹ pè mí ká jọ gbàdúrà, tọ́wọ́ èṣù ń bẹ lára ẹ̀. A bá rí ẹnikẹ́ni tí wọ́n ta lọ́fà, ẹ pè mí ká jọ gbàdúrà kí a lè bà ìjọba ayé àti ìjọba èṣù jẹ́. Ọlọ́run alágbára, dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ dára. Ògo ni forúkọ yín torí pé Ọlọ́run aláàánú ni yín. Gbogbo ẹni tí ẹ bá ṣe láàánú ni mo ń ra àánú gbà. A fògo fún yín torí pé gbogbo àwọn tán wà lórí ètò yìí tí wọ́n ń gbọ́ ètò yìí wọ́n ra àánú gbà. Bàbá, lórúkọ Jésù, Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Mo gbàdúrà pé kí Olúwa ìyanu, Olúwa ìtura, Olúwa ìgbéga kó dìde fún yín, kó gbèjà yín jà lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Gbogbo àwọn tó ń ṣàìsàn, gbogbo àwọn tó ń ṣàárẹ̀ lórí ohunkóhun lónìí, Olúwa mú yín láradá lórúkọ Jésù. Ìgbà ọ̀tun tí wọ́n ń gbà lọ́wọ́ àlàkálà, ìgbà ọ̀tun yẹn dé báyìí lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí àlàkálà, ẹ̀mí ìrankíran, ẹ̀mí agbára múnisìn lónìí, Ọlọ́run bá wí láyé yín. Mo gbàdúrà pé ohun rere ó wọlé tọ̀ yín o, ìgbà ọ̀tun ó wọlé tọ̀ yín o. Ọlọ́run ó fi ọ̀rọ̀ yín dábìrà ìyanu, yóò fi àkókò ìyanu kan ayé yín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Ọlọ́run tí wọ́n ń gbà lọ́wọ́ atúnidá yóò gbà yín lọ́wọ́ atúnidá, yóò gbà yín lọ́wọ́ atúnimọ́ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni forúkọ yín torí pé àgbàrá lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí yín o, ẹ ṣé. Lẹ́ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ìjọba atúnidá. Ìjọba méjì ló wà nínú ayé, ìjọba kan dẹ̀ ń bẹ lọ́run. Ṣùgbọ́n gbogbo ìjọba tó bá wà nínú ayé wọ́n máa ń tẹríba fún ìjọba ọ̀run ni. Ọlọ́run ní ìjọba tiẹ̀ lọ́run níbi tó ti ń lo agbára, tó ti ń lòpò, tí ò sẹ́ni tó lè bi léèrè pé níbo ló bá dé. Níbi tẹ́nìkan kan mọ̀ tá a kàn rí fìrìfìrì rẹ̀, níbi tó ti ń pàṣẹ ìyanu, táṣẹ ìyanu dẹ̀ ń dọ́dọ̀ wa tó ń sọ adé alábùkún fún, tó ń sọ adé ẹni ìyanu. Ṣùgbọ́n àwọn ìjọba ti ọ̀run ó jẹ́ ìjọba tí wọ́n ti ń pàṣẹ, tó ti ń ṣàkóso lórí gbogbo ayé. Ṣùgbọ́n nígbà bá ń sọ nípa ìjọba ayé, à ń sọ nípa ìjọba Nàìjíríà, ìjọba Amẹ́ríkà, ìjọba London, ti Germany, ti Côte d'Ivoire, káàkiri gbogbo àgbáyé. Ìjọba kan náà làwọn náà ń ṣe o. Bákan náà ìjọba èṣù wà. Ìjọba Ọlọ́run ó ní agbára níbi Ọlọ́run ń gbé nínú ìjọba rẹ̀, níbi ó ti ń pàṣẹ tó ti ń ṣèyanu, níbi ó ti ń túni sílẹ̀ tó ti ń dá nídè. Bákan náà ní ìjọba ayé wà. Mo wá nínú ayé ìjọba méjì ló wà, ìjọba èṣù wà, ìjọba orílẹ̀-èdè kọ̀ọ̀kan wà. Ṣùgbọ́n Ọlọ́run òun ló lágbára lórí gbogbo ènìyàn. Ó lágbára lórí ìjọba èṣù, ó lágbára lórí ìjọba ayé. Ṣé ẹ mọ̀ pé nínú ìjọba ayé àwọn olówó wọn ìfẹ́ kú o, ṣùgbọ́n t'Ọlọ́run fi ju àwọn tó ń pàṣẹ nínú ayé lọ ni pé ikú máa mú wọn lọ nígbà tí ọjọ́ bá ti pé. Kì í dẹ̀ ṣe gbogbo àwọn tí àsìkò wọn pé náà ń kú. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá fẹ́ sọra wọn di Ọlọ́run, tí wọ́n bá fẹ́ máa jẹ gàba, Ọlọ́run á dẹ̀ sọ pé yá síwọ́ ọsẹ́ o, àkókò rẹ̀ ti tó. Ìjọba èṣù Ọlọ́run máa ń tẹ̀ lórí ba, ó máa ń baṣẹ́ rẹ̀ jẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan. Tó bá wá wo ayé rẹ tí mo wo ayé mi, wàá rí pé ìjọba méjì tó wà nínú ayé, a gbọ́dọ̀ fi ẹjọ́ wọn sùn Ọlọ́run. Ìjọba èṣù àti ìjọba ayé. Níbikíbi tó bá wà, tẹ́ bá ti ń gbọ́ ètò yìí,
wàá ṣàkíyèsí pé ìjọba ayé wa o, orílẹ̀-èdè tó ń gbé yẹn ìjọba kan wà ń bẹ̀, wọ́n máa ń pàṣẹ, àwọn náà sọ pé báyìí ni kò rìn, báyìí ni kò rìn, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe. ṣùgbọ́n ìjọba Ọlọ́run ó jẹ́ ìjọba ńlá, ìjọba àánú, ìjọba agbára. ìjọba Ọlọ́run ló ń pàṣẹ lórí gbogbo ìjọba ayé. ṣùgbọ́n kí ló fà á? ìjì lọ̀tá ń lò, ìjì níjọba ayé ń lò. ìjọba ayé wọ́n wà pẹ̀lú ìjọba òkùnkùn, torí nígbà mìíràn tẹ́ bá wò pàápàá orílẹ̀-èdè, kó tó lè jẹ nǹkan kan lórílẹ̀-èdè wà sáré o, wà compromise o, kó tó lè dìbò ọ̀fẹ́ dé. kí ló fà á? nítorí pé ìjọba ayé àti ìjọba èṣù wọn jọ ń ṣe papọ̀ ni. ṣùgbọ́n tó bá wá rí bí ogun bá ọ dé tó bá mi dé, wà á rí pé a lè ṣàìrí ọwọ́ ìjọba ayé àti ìjọba èṣù mẹ́. so a wá pe ìjọba Ọlọ́run níbi Ọlọ́run ń gbé, níbi tó ti ń ṣèjọba, pé kó wá dá sọ̀rọ̀ wa, kó wá yanjú ọ̀rọ̀ wa, kó wá fi àánú kó wá fi gbà wá lọ́wọ́ ogun amúnisìn àtogun tí ń sọ pé òun ò ní já lọ. nígbà ìjọba ayé bá ń pàṣẹ, tí ìjọba èṣù bá ń pàṣẹ, ìjọba Ọlọ́run yóò mọ bí iṣẹ́ wọn àtagbára wọn ṣubú. níbo náà ti dè ọ́ mọ́lẹ̀? níbo ni ìjọba ayé ti mú ọ mọ́lẹ̀? níbo náà ti ń lo agbára lórí rẹ? níbo náà ti ń lo ìjọba lórí rẹ? Olúwa ló ń ṣetán láti yọ láti gbọ́ ọ. nígbà míì tí ìjọba èṣù bá ń bá èèyàn jà, èèyàn kàn wà bí ẹni pé èèyàn ò sí. tí ìjọba ayé bá ń bá èèyàn jà, wọ́n lè tìyàn mọ́ bí kan kéèyàn má lè jáde mọ́, nítorí pé àwọn náà ìjọba ni wọ́n. ṣùgbọ́n tí a bá lè pe ìjọba ọ̀run, tí a lè pe bí Ọlọ́run ti ń pàṣẹ, tá a lè sọ pé kó wá gbà lọ́wọ́ ìjọba ayé àti ìjọba èṣù, yóò gbà wá. torí òun ló dáyé, òun ló dóhun gbogbo. èṣù dá ní o, torí pé Ọlọ́run kò fẹ́ pa kórun mọ́. èṣù dá, èṣù sì wá múlé ti ayé, ló sì ń gbètò sí ayé, ló sì ń dayé rú. ayé rẹ ò ní dàrú o. a bá rí ẹnikẹ́ni tó ń ṣàìsàn, ẹ pè mí ká jọ gbàdúrà, tọ́wọ́ èṣù ń bẹ lára ẹ̀. a bá rí ẹnikẹ́ni tí wọ́n ta lọ́fà, ẹ pè mí ká jọ gbàdúrà, kí a lè bà ìjọba ayé àti ìjọba èṣù jẹ́ nínú ayé rẹ. a bá rí ọmọ tán dè mọ́lẹ̀, ẹ̀yin òbí ẹ pè ká gbàdúrà. tó bá yẹ pé wọ́n lọmọ tán dè mọ́lẹ̀ náà, pè mí ká gbàdúrà, ká lè ka ọwọ́ ayé àtọwọ́ èṣù kúrò lára rẹ. torí pé ìjọba ti ọ̀run, níbi Ọlọ́run ti ń pàṣẹ, ohun rere ní ń pàṣẹ ńbẹ o, ohun tuntun ní ń pàṣẹ ńbẹ, ìgbéga ní ń pàṣẹ ńbẹ, àṣeyọrí ní ń pàṣẹ ńbẹ. níbo ni ayé fi ọ́ sí? níbo ni ọ̀tá, níbo náà di ọ́ mọ́? níbo ni èṣù, níbo náà ti lọ́wọ́ sọ̀rọ̀ ayé ẹ̀? níbo làwọn ẹ̀ka, àwọn ẹlẹ́yẹ, níbo ti lọ́wọ́ sọ̀rọ̀ ayé ẹ̀? àwọn àjẹ́ àtúnṣe mèrè, níbo náà ti ń báyè rẹ̀ jà? so ní fẹjọ́ sùn Ọlọ́run báyìí? sáà ní gbé ọ̀rọ̀ rẹ lọ bá ìjọba bí Ọlọ́run ti ń pàṣẹ, pé kí Ọlọ́run ọbọ̀ dá sí, kó gbẹ̀ lọ́wọ́ àwọn tó lè dá bájà tán dẹ̀ ń bọ́ ọjà, àwọn tó lè dá mú tí wọ́n ń bọ́ ọjà. tá a bá lè ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ owó lójú o, ilẹ̀kùn ó sì fún wa. ìgbà tuntun ọ̀dẹ̀ wọlé, ọ̀rọ̀ owó dẹ̀ jà sáyọ̀. tí mo fẹ́ ká ṣe ni pé ẹ jẹ́ àgbàdo àkókò mẹ́ta yìí. ìkíní, Olúwa má fi mí lẹ̀ fún ìjọba ayé àti ìjọba èṣù. má fi mí lẹ̀ fún ìjọba ayé àti ìjọba èṣù. àwọn ọmọ ogun ẹ̀làjì oṣù èmi rẹ̀ ẹlẹ́bọ lóògùn, gbogbo àwọn nǹkan yẹn kò léèké. àwọn ọmọ ogun ẹ̀nà àfẹ́ èké, àwọn ọmọ ogun ẹ̀nu. má fi mí sílẹ̀ fún ìjọba ayé àti ìjọba èṣù. ìkejì, má fi mí sílẹ̀ fún ìfẹ́ ara mi láti ṣiṣẹ́ mọ́ mi lára. so mọ́ tún mọ́ fi ara, ìwà ara, ìṣe ara, ìgbé ayé ara, tó yẹ pé òǹgbé ó lè fa ọwọ́ burúkú sáyé yàn. àwọn kan ayé tán gbé rough, ayé tán gbé rough, ìgbà tó táìmù tó wá jáde tán, ọwọ́ ayé yẹn sì wà lára wọn. ìfẹ́ inú ara mi kì í ṣe ìfẹ́ inú wa la lè ṣe o, ìfẹ́ Ọlọ́run la lè ṣe. ó ní jẹ́ kí ìfẹ́ rẹ ó ṣẹ láyé mi. ó gbàdúrà, ìfẹ́ ara mi mọ́jì ọ̀sẹ̀, ìfẹ́ rẹ ní kó ṣẹ mọ́ mi lára Jésù. ìfẹ́ rẹ ní kó ṣẹ mọ́ mi lára Ọlọ́run. ẹ̀yin áńgẹ́lì mímọ́, ìfẹ́ yìí ní kó ṣẹ mọ́ mi lára. tá a bá ti lè gbàdúrà yìí, àdúrà kẹta ni pé Olúwa fi mí dára táyé ọmọ kó mo lè dá, téèyàn ọmọ kó mo lè dá, tọ́tọ́ ọmọ kó mo lè dá, fi mí dára. irú àrà wo? àrà ìyanu, àrà ìgbéga, àrà ìtura, àrà àánú. tọ́lọ́ bá fi ọ́ dára, gbogbo ayé ni wọ́n wà máa wò ẹ́ o. ṣùgbọ́n rántí pé ìjọba mẹ́ta ló wà. ìjọba ń bẹ lọ́run bí Ọlọ́run ti ń pàṣẹ. tèṣù wà o, tàwọn torílẹ̀-èdè wà.
ṣùgbọ́n gbogbo ìjọba tó káwọ́ lé ọ lórí tó sọ ọ́ dẹ́dọ̀ arìnrìn Ọlọ́run ó káwọ́ wọn kúrò lórúkọ Jésù. Ìjọba Jésù ni ó ṣẹ lórí àìsàn tó ń ṣe ọ́ yìí. Ìjọba Jésù yóò jọba lórí ogun tí ń bọ́ ọjà yìí. Ìjọba Jésù yóò gbọ́ lọ́wọ́ àmì àmúbọ́ àti àmì ìwò òkùnkùn. Bí ó àtẹ̀sí ń gbàdúrà yìí ìtòrò òde bá wa. Ẹ pè mí ká gbàdúrà 070 84 74 20 61 070 84 74 20 61 lórí WhatsApp ní ẹ ti pè mí. Bákan náà tẹ́ bá fẹ́ bá a jọ́sìn ẹ kàn sọ pé ń lọ Ṣàngó Ìbàdàn. Tẹ́ bá dé Ṣàngó Ìbàdàn ẹ wọ mọ́tò àwọ̀tán tẹ́ bá ti dá àwọ̀tán ẹ gbọ́kadà pé ń lọ Sẹ̀lẹ̀ Gospel tó wà ní Adéọ̀sùn Zone 2 Sẹ̀lẹ̀ ẹ fi gospel sẹ́yìn Sẹ̀lẹ̀ tó wà ní Adéọ̀sùn jù. Gbogbo ọjọ́ Tuesday la máa ń gbàdúrà wákàtí ìràpadà bí ìrànmi òde tó bá fẹ́ rí mi ẹ ti dé látago 9 tẹ́ bá ti dá aago 9 ní gbogbo ọjọ́ Tuesday ni ó máa sọ́nà fún yín máa dẹ̀ gbàdúrà fún yín ìtura ọ̀dẹ̀dẹ̀ fún yín àlàáfíà fún yín.